ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń yí ilé ìkí yín káàbọ̀ kí fún máa fi ìlú fẹ́ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ń yí ládùn ṣẹ́gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí gòrò ẹ máa wo Startimes. Ayérayé mo ní kì í ṣagbára mi bàbá mi olúwa mi kì í ṣe mímọ́ ṣe mi kì í tún ṣagbára tèmi kì í ṣọgbọ́n orí mi kì í ṣe mímọ́ wàá wù mí ibi ò bá mi dé. Gbogbo ore tó ṣe nílé ayé mi mo ní kì í ṣe mi mọ̀ ọ́ ṣe mi ọlọ́run nínú àwọn ọ̀run ọlọ́gbọ́n àgbà ńlá olóòdù ọmọ àrè kì í ṣe mi mọ̀ ọ́ ṣe mi àánú rẹ ni mò ń jẹ oore ọ̀fẹ́ rẹ ni mò ń jẹ. Ìbùkún rẹ ni mò ń jẹ ìfẹ́ rẹ ni mò ń jẹ kì í ṣe mi mọ̀ ọ́ ṣe mi kì í ṣe agbára mi ọlọ́run mi ṣáà mọ́ tọ́jú mi lọ ṣáà mọ́ kẹ́ mi wọ́n mọ̀ yàn ní lójoojúmọ́. Ọlọ́run nínú àwọn ọ̀run kì í ṣe mímọ̀ ṣe mi kì í ṣe agbára mi kì í ṣe ọgbọ́n orí mi kì í ṣe ìmọ̀ tí mo ní yálà èyí tí mo rèé kọ́ nílé ẹ̀kọ́ kọ́ àánú rẹ ni ilẹ̀ tó ti ń mọ́bọ̀ lóòrè ní àánú rẹ ló jí mi àánú rẹ ló jẹ́ ń gbé apá àánú rẹ ló jẹ́ ń gbé ẹsẹ̀ kó sì ṣe é gbé kì í ṣe pé níṣe ni mo dá àjẹgbẹ́ mi lọ bàbá mi àgbàlagbà oyè arúgbó ọjọ́ òun ló jẹ́ kí n máa kígbe pé kì í ṣe mímọ̀ ṣe kì í ṣagbára ìmọ̀ mi gan ò gbé ṣùgbọ́n ìwọ nìkan náà ló yàn mí fẹ́ tó dá a sí mi tó ṣe mí lógo ó tún wọ̀ mí lẹ́wù ẹwà ọlọ́run tí jẹ́ mi ni má ṣe bẹ̀rù mo mọ̀ bá rúbúrúbú níwájú tẹ́ rẹ mo sọ wípé o ṣe gbogbo yín ṣe ti darapọ̀ mọ́ ètò Ìjíròrò Òwúrọ̀ lówùúrọ̀ èní bó o lówó bó o lọ́lá bó o wà nípò àtàtà kì í ṣagbára rẹ̀ ọlọ́run ló kàn yàn án fẹ́ dẹ́ ń ṣí ọ létí àwọn tó dáa jù ọ lọ wọ́n wà ń sàárè ṣòwárẹ̀ àwọn tí ò sí ń sàárè Elédùmarè tí ń fi òmùgọ̀ dààmú ọlọ́gbọ́n ó wá mú kí àwọn tó dáa jù ọ lọ kí wọ́n mọ̀ nọrùn báyìí kí wọ́n mọ̀ wọ̀ ọ́ lọ́ọ̀kan ṣágbára rẹ ni agbára rẹ kan jẹ́ kájọ máa dá gbogbo ọpẹ́ padà f'Elédùmarè ká máa yìn ká máa gbé ga nítorí pé òun nìkan náà ní gbogbo ọpẹ́ àti òun nìkan náà ló tọ́ sí kí má fi yìí náà kí yín kó àmójúbà àkọ́tún ètò Ìjíròrò Òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Startimes television Yorùbá tiyín orúkọ tèmi Ola Onabajo ayọ̀lẹ́wà ṣe ńlá fún mi aláṣàkẹ́sí gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ̀ tí wọ́n gbé ìyá gbogbo fẹ́ kí ló ṣẹlẹ̀ ọwọ́ méjì fẹ́ nìkan mo kí yín o tẹ̀ṣọ́ mo kí yín o tológun gbogbo èyí tí wá pátápátá lórí ètò Ìjíròrò gbogbo yín náà làkí a ò lólódì ẹnìkan ṣé wá rí ẹ tí mo gbé tá a bá ti dé báyìí sórí ètò Ìjíròrò Òwúrọ̀ èmi àti èkejì mi náà lájọ máa ń dé. ó ní a ò lólódì ẹnìkan ẹ kú òwúrọ̀ ẹ kú òwúrọ̀ gbogbo yín làkí a ò lólódì ẹnìkan ẹ káàárọ̀ sórí lówùúrọ̀ yìí lórí ètò Ìjíròrò Òwúrọ̀ pẹ̀lú Ọlá
àti ayọ̀ ń gbénú. Ọlá tún ti wọlé tọ̀ yín wá, ayọ̀ tún ti wọlé tọ̀ yín wá lónìí. Kò sóhun kankan tí ò gbà lọ́wọ́ yín. Ẹ mọ̀ pé tẹ bá ti ń rí ojú àwa òrékè méjì yìí, ẹ kàn máa rẹ́rìn-ín ni, ẹ kàn máa smile ni. Gbogbo smile yín náà ẹ kúkú mọ̀ pé ìyàwó ọkọ wa ni wá. Àwọn financial control tó ń control wa, wọ́n gbìyànjú gan, kò yí sí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò náà. Bá a ṣe ń júbà Ọlọ́run náà lájúbà gbogbo àgbààgbà nílẹ̀ Yorùbá pátápátá, àtújúbà gbogbo àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ tún jẹ́ ojú wa ṣe ju tàtẹ̀yìnwá lọ. Ẹ jẹ́ káwa náà sọ ká sọ́là ká sọ́lu bẹ́yìn náà ṣèṣe ká fi yá ká fi rà ká sì fi tọ́. Láṣẹ Ìdùmarè a ò ní jábọ́ lẹ́yìn Yetunde Adeyemo lórúkọ tèmi. Màmá pè mí lọ́mọ wọn lóńdó òkè àgbè àkókò nílé bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ méjì káyẹ̀nà bí ọkọ, ọmọ wàá ọmọ wò ọmọ wàwà wówó. Bẹ́ẹ̀ bá dókè àgbè lóńdó ẹgbẹ̀rún ilé dúdú yẹmí ilé bàbá tó bí mi. Mo wá rìn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ò sì dùn mí. Iṣẹ́ abo ni mò ń ṣe, iṣẹ́ akọni obìnrin ni mò ń ṣe. Mo lọ sómú Èkìtì, ibẹ̀ ni wọ́n ti náwó gan mi, wọ́n ti lẹ̀ mí ságbàlá. Ẹ̀yin bàbá mi ní Oǹdó ẹ̀mẹ̀njọ, ẹ̀yin bàbá ọkọ mi yọkọ mi ní Òmù Èkìtì ìyókùn. Ẹ máa bá wa bọ̀ lórí ètò Ìjíròrò Òwúrọ̀ lórí. Wọ́n ní ìyókùn. Ó ṣe wọn èkejì mi, ó ṣe èkejì mi, Ọlọ́run akúkú máa fún wa sọ. Àmín Èdùmàrè. Láṣẹ Ọlọ́run bá. Ọ̀rọ̀ tá a máa fi ṣíra wa létí lóore ni wọ́n ló máa bẹ̀ fáwọn èèyàn, ó yá bẹ́ẹ̀. Ok, èyí tá a máa fi ṣíra wa létí lówùúrọ̀ yìí la pè ní iwájú ló ṣíwájú báyìí tí ìpàkọ́ tó ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé. Iwájú ló ṣíwájú tí ìpàkọ́ fi wá tẹ̀lé. Bẹ́ẹ̀ ni. Iwájú dà, òun rè. Bí ò bá síwájú. Ìpàkọ́ dà. Òun rè. Ẹ̀yin ni. Ó dìpọ̀. Wàá tò ní step by step. Wàá dúró de àsìkò tiẹ̀. Wait for your turn. Wait for your time. Àwọn tó wà níwájú wọ́n ti lead by example ni. Wàá tò sẹ́yìn wọn tó bá lọ fẹ́ fò wá síwájú. Ṣùgbọ́n ṣé wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé wọn ò fẹ́ fi ti iwájú ṣe kọ̀bìtì iwájú yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìpàkọ́ ló wà tó jẹ́ pé wọn ò rẹ́ẹ̀dì láti fi kọ̀bìtì ti iwájú yìí ṣe. Wàá rí nínú. Wọ́n ní kí ni kò wá òkè kọ̀bìtì. Wàá rí nínú gbogbo nǹkan tó ń ṣe. Wàá rí ó máa fì. Ó máa fì. Odò tó bá gbàgbé orísun ẹ̀ ni wọ́n máa sọ pé ó máa ń gbẹ. Àfi tí iwájú yẹn tó bá wùwà ìkà, tó wùwà ìtọ́, tó dẹ̀ wùwà ìlara, ọmọ ìtí fẹ́ sáré bọ́ síwájú mi. Kò gbọ́dọ̀ débẹ̀. Kò ṣe Ọlọ́run gan kì í ṣọba ìta. Kò ṣe ẹ̀rù kọ̀ máa ń bà àwọn ẹlòmíì ni. Kò tí wọ́n tó wà níwájú tó ti mọ nǹkan tó ń ṣe. Ṣé bí bóyá wọ́n ló kọ́ ẹnìyẹn níṣẹ́ àbí wọ́n ló tọ́ ẹnìyẹn sọ́nà. There is more wisdom ṣì wà fún ẹ. Ṣó o mọ nǹkan tí Yorùbá pè ní ìrírí ni. Wọ́n ní nǹkan tí àgbàlagbà tó fi ń jẹ̀kọ tó jókòó báyìí sórí iṣẹ́. Bẹ́ẹ̀ ni. Tó kàn jókòó kó nàgá ó kàn jókòó tó wọ̀ nǹkan báyìí. Nǹkan tó máa rí tí ọmọdé bá lọ gun orí ìrókò. Bẹ́ẹ̀ ni ká fi ìrókò ṣe sample ká má sọ pé tó ṣe ga fíofíofío ká má sọ pé máàsì. Kò lè rí. O. Ó túmọ̀ sí pé ìrírí yẹn ó tó ń tàgbà fi ń jẹ̀kọ́ lábẹ́ ewé. Náà ni ẹ̀kọ́ á sì máa lọ. Wọ́n pè ní tàgbàlagbà fi ń jẹ̀kọ́. A máa lọ mi abẹ́ ewé ló wà. Kí ló wá dé tí àgbàlagbà máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí ò ní ìtumọ̀. Ọmọ yìí ìgbà wo ló dé náà? Ìgbà ló ti ń sáré ṣe. A máa lọ sí apá abẹ́yẹ lọ́jọ́ míì. Èyí tá à ń sọ lẹ́nu ni pé iwájú la kọ́kọ́ rí kó tó di pé ìpàkọ́ tẹ̀lé ó wá tẹ̀lé. Eléyìí tá à ń sọ ni pé ká fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ tọ́ sí. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ká bu ọlá fún ẹni tí ọlá tọ́ sí. tó tọ́ sí. dákun gbogbo bí tá a bá ti bára wa pátápátá wọ́n ní iwájú ló kọ́kọ́ ṣíwájú kí ìpàkọ́ kó tó tẹ̀lé. Gbogbo ẹni tó bá yẹ ká bọ̀ ọlá fún nídìí iṣẹ́ tá à ń ṣe ẹ jẹ́ ká máa bọ̀ ọlá fún wọn. Ẹ má yẹ ká máa fi ojú ilẹ̀ tẹ̀lẹ̀ nídìí pé ọ̀làjú tàbí nǹkan kan náà ló ti. ọ̀làjú ló dé ló bá yé jẹ́. bí àlejò wá sórí ìjókòó ó ní mo lè fẹ́ ká wò báyìí ká lọ wo orin tó bá dáa. Bẹ́ẹ̀ni tó bá dáa. ó dà ká lọ fi orin tó bá dáa fi ẹsẹ̀ rajó ńlé kí àlejò wa náà kọ́ lè darapọ̀ mọ́ wa lórí ètò ẹ kú kalẹ̀ àpadàbọ̀.
pẹ̀lú ọlá àti ayọ̀. Ó pọ̀ gan-an. Lóòrọ̀ èní kí ló ṣẹlẹ̀. Gbogbo ẹ̀kọ́ wọlé ó ń yí lura wọn kẹ̀tíkẹ̀tì. Ó kàn jẹ́ pé ẹ̀kọ́ ṣe ẹyẹ fún mi ni. Lọ́nà òun. Ìwà àtàlejò wa Kí ló lórí ṣe? ètò láàrin ẹ wá lọ ń ṣe àǹkó. No, Ẹ ó wà ń bẹ̀. ẹgbẹ́ kan. Ọlá ojowú jù. Ó wà ń bẹ̀. Kọ́lọ̀ ẹ̀rẹ̀ ń bí. Kọ́lọ̀ ẹ̀rẹ̀ ń bí. Òun rẹ̀ ń bí. Ẹyọ kan kó ń kolo yẹn. Ojowú jù. Ojowú. Ẹgbẹ́ díẹ̀ tó nìkan nìkan. Mr. Uncle mi, Daddy Bọ̀dá mi Ọ̀nàbàjò. Ẹ gbọ́dọ̀ ṣe mistake ìfẹ́ ìyàwó lé ọmọbìnrin yìí. Ẹ gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ o. Ojú kan làjà ọkọ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àwọn ẹ ti rí bó ṣe ń lọ lórí ètò pẹ̀lú wa lóòrọ̀ ìní. Ẹ sì tún ti rí ojú àtọ́rọ́ àti fi àìdíà àti fi ṣí ojú yẹn àti sọ pé ẹja ńlá. Bẹ́ẹ̀ni làwọn wá gbé. Bẹ́ẹ̀ni Tó gbé báyìí hàn. Ẹ jẹ́ ká wá ṣe báyìí bọ́dà mi ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú òdìdé wòye o, ẹ kú ojúmọ́, ojú tó ń wò wá. Ojúmọ́ rẹ̀. Olówó kì í pa ìwé. My eyes is pushing me. Àwọn olówó kì í sọ̀rọ̀ tó pọ̀. Kámẹ́rà yìí ń tì mí lójú o. Ojú mi mo ṣe máa ń ṣe wájú kámẹ́rà ojú máa ń tì. Àwọn olówó tí ẹ gbọ́dọ̀ máa. Bẹ́ẹ̀ni. Ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣe púpọ̀. Ẹ jẹ́ àṣẹ báyìí nítorí pé Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá níta bá ti dé ibi iṣẹ́. Ṣíṣe là ń ṣe. Àwọn ará ilé ti rí ojú yín bó ṣe gúnrégé tó tutù mi jòjò. Jọjọ mi ni. Ó tutù. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Ẹ gbà. Ẹ bá ń ṣàfihàn ara yín orúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Abiona Olorunsogo. Ṣùgbọ́n tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Sogorenikeji. Ṣùgbọ́n tí orúkọ Sogorenikeji yẹn ti wá di àdámọ́ débi wípé ọ̀pọ̀lọpọ̀ gan ti ẹ̀ mọ̀ Olorunsogo yẹn mọ́ mi ṣùgbọ́n ṣó yẹ pé Abiona Sogorenikeji ni wọ́n tó orúkọ bá ti ń táwọn èèyàn dẹ̀ fi ń pèèyàn tọ́lọ́run dẹ̀ gbà fún èèyàn gbọ́dọ̀ tẹra mọ́. Ó ti dàpè mọ́ra ẹni nìyẹn. Olorunsogo náà dẹ̀ ti bá Sogorenikeji Gbà pa. kó máa gbọ́ ọ̀sán ni bó ṣe rí nìyẹn. Àwọn ará ẹ sọ pé Wọ́n yẹn nìyí náà. Sogorenikeji ni gbogbo tíátíá àwọn tíátíá ni àwọn tí yín náà ni àwọn tí yín ni ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ nípa Sogorenikeji òun náà lẹ máa mọ̀ àwa ní àǹfààní láti sọ fún yín pé ẹ máa mọ̀ ẹ̀gbọ́n tó ti sọ ká gègé mọ̀ bí tí ọ̀gbẹ́ni ti bẹ̀rẹ̀ ìyá tí ẹ fẹ́ mọ̀ kíní kan a máa mọ̀ gbogbo ẹ̀ lénìí. gbogbo ẹ̀ lẹ máa mọ̀ lénìí irúfẹ́ àwọn iṣẹ́ wo ni ọ̀gbẹ́ni Sogorenikeji máa ń ṣe. Lákọ̀ọ́kọ́ kí n tún fi eléyìí kí n máa fi kí àwọn ará ilé lẹ́ẹ̀kan sí mi pé ẹ kú ojúmọ́ o ṣe dáadáa náà ni a bá yín Àdúpẹ́ dáadáa. kí n sì tún máa kí àwọn tí wọ́n jẹ́ atọ́kùn Ayọ̀ Ọlá ṣé wàá rí i pé méjèèjì papọ̀ sọ́dọ̀ Bẹ́ẹ̀ni. nìkan. Wọ́n ti kó o. Mr. Sogo I trusted you. Ẹ ṣe púpọ̀ tí wọ́n ti sáré kọ́lá àtayọ̀ papọ̀. Wọ́n kó mọ́ra. bẹ́ẹ̀ ni so ló ṣe wá jẹ́ pé Ayọ̀ Ọlá wá padà wá ṣògo bá wá rí báyìí lórí ètò dandan ní káwọn olólùfẹ́ wa kí wọ́n tún gbádùn wa dáradára kí n máa dúpẹ́ púpọ̀ wípé ẹ yàn mí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ènìyàn tí ẹ máa fọ̀rọ̀ wá lẹ́nu wò nítorí pé oore ọ̀fẹ́ ńlá ni ẹ ṣe máa ẹ ṣe o nítorí ká pè yín náà ẹ jẹ́ wa o. bẹ́ẹ̀ sọ pé Àwọn wo. ta ni Sogorenikeji. Sogorenikeji jẹ́ ẹni tí a lè pè ní olùdarí ètò ó jẹ́ atọ́kùn ó jẹ́ òṣèré ó jẹ́ òṣèré orí ìtàgé tàbí ká pè ní skit maker bákan náà ó jẹ́ ẹni tí a lè pè ní ayàwòrán tàbí àpòṣẹ́pọ̀ tàbí oníṣe àtinúdá tí a mọ̀ sí content creator. Ṣé rí gbogbo tó bá ṣàti ní ṣe pẹ̀lú amúlùdùn ohun tí mo lè sọ wípé ó jẹ́ iṣẹ́ mi nìyẹn. Sogorenikeji kò rántí gbogbo iṣẹ́ tí ń ṣe tán. Mi lè rántí pé alága dúró ní o MC bákan náà skit kí ló ń pè é. wọ́n ti sọ yẹn. gbogbo ẹ̀ ohun tó bá ṣàti ní ṣe pẹ̀lú amúlùdùn ó jẹ́ iṣẹ́ wa. Mo dẹ̀ tún jẹ́ oníròyìn mo lè sọ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbọ̀n
pa gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ mo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn sókè sọ bẹ́yẹn ẹni tí Sogorenikeji jẹ́ nìyẹn. Ó dà Sogorenikeji nìkan tán bóyá Sogorenikeji ni àwọn òyìnbó rí ń gbà tán fi ṣe pé 4 months ni ìwọ ó ṣe eléyìí tí wàá di 10 months. eléyìí dà kó ti fẹ́ dàbí 4 man plus supervisor. Ẹ̀yin ni agbóhùnsáfẹ́fẹ́, ẹ̀yin ló níròyìn, ẹ̀yin ni ayàwòrán, oní kinní kan àtinúdá kílẹ̀pínlẹ̀ nǹkan content creator, ẹ̀yin ni alága eléré dúró orí ìtàgé, ẹ̀yin alága dúró, alága àjókòó, MC bẹ́sẹ̀ rí lẹ́gẹ́lẹ́gẹ́ yìí. Gbogbo ẹ̀ náà lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy. kò ṣe lélẹ̀ yìí àwọn ará ilé gan mọ̀ pé tó máa fomi sí mi lẹ́nu. bẹ́ẹ̀ ni ó hàn bẹ́ẹ̀ ó hàn á rí bẹ́ẹ̀. ẹ ṣe àṣẹ báyìí torí àsìkò wa torí àsìkò wa Sogorenikeji kí lẹ ṣe di ẹni tí ó ń gbóhùn sáfẹ́fẹ́ kí lẹ ṣe bára yín nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo láìkí ibi tí ẹ ti gbé yẹn nítorí pé tí ẹ bá ń sọ wípé kí n sọ nípa Sogorenikeji ó máa ń bọ́ sí ìpele nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìpele bẹ́ẹ̀ ni àwa ò mú ní kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ jẹ́ ká mú gẹ́gẹ́ bí ìpele tó kọ́yìn nínú ìrìn àjò ayé mi nítorí pé ìpele yẹn tí ẹ̀yin ti mú yẹn òun gangan ní ìpele tí ó gbé mi síta tó sọ mí déèyàn torí pé mo rántí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí ọmọkùnrin lè ṣe yàtọ̀ sí iṣẹ́ olè jíjà àti ìlú ní jìbìtì ni mo lè sọ wípé mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣáájú kó tó wá di ọdún 2015 mo lọ léèwé mo kàwé nígbà tí mo jáde ní ilé ẹ̀kọ́ Raspotech ní ọdún 2014 mo tún wá darapọ̀ and then part time ni mo ṣe ṣùgbọ́n ṣáájú ìgbà yẹn mo ti láǹfààní láti lọ máa ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ kan báyàn tajà báyàn wakọ̀ ṣùgbọ́n nígbà tí ó di iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ dẹ̀ ti jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn púpọ̀ débi wípé mo ti gbìyànjú pé kí n máa sọ̀rọ̀ lórí rédíò ṣùgbọ́n tí kò sí orí ọ̀fẹ́ mo rántí pé mo lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan wọ́n pè ní Prince ní mọ́ṣáláṣí bus stop nínú ọjà nípàjà so arákùnrin yẹn jẹ́ ẹni tó máa ń po orin pòṣẹ̀ pọ̀ so èèyàn kan lójú producer ló jẹ́ studio producer ló jẹ́ mo á lọ sọ́dọ̀ ẹ pé mo fẹ́ gbóhùn sáfẹ́fẹ́ ṣùgbọ́n ó ní kí n lọ mú demo tàbí pilot wa èló ni but kò sówó lọ́wọ́ mi o ẹni yẹn ṣàníyẹ kí ẹ ti bá mú kí n mú wa mo á rántí pé ètò kan tí mo ṣe kódà ó sì wà ní $60 mo pè ní ó fa kìkì ètò yẹn ni demo tí mo ṣe wọ́n wá gbọ́ ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ìjọba àpapọ̀ tó ń bẹ lẹ́kọ̀ọ́ nígbà náà pé wọ́n ní ó dà ṣùgbọ́n tó bá máa san tó bá máa ṣiṣẹ́ yìí tó fẹ́ jẹ́ ká máa gbóhùn wàá san 30,000 ní fún 30 minutes fún ọ̀sẹ̀ kan ọjọ́ kan nìyẹn lọ́sẹ̀ kan ọjọ́ kan lọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni pé mo dẹ̀ gbọ́dọ̀ wá san ẹ̀yin tó bá fẹ́ ṣọ̀sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni episode kọ́tà nígbà tí mo ṣírò gbogbo ẹ̀ jẹ́ 390,000 láìsọ ọjà tá a fẹ́ nígbà yẹn kò kàn wọ́n bóyá onípolówó onípolówó owó yẹn gbọ́dọ̀ pé ṣùgbọ́n nítorí ìfẹ́ tí mo ní sí iṣẹ́ mo ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń ta oúnjẹ àwọn ọmọdé kan tí mi ò lè dárúkọ lórí afẹ́fẹ́ wípé àwọn yẹn wọ́n gbà mí síṣẹ́ ṣùgbọ́n wọ́n ń san 23,000 naira fún mi ní oṣù gẹ́gẹ́ bí dẹ́rẹ́bà àti ẹni tí wọ́n ń pè ní òǹtajà tó ń pè ní sales rep àtòwakọ̀ 23,000 mo dẹ̀ ń gbé ní Ìjẹ̀gùn iléeṣẹ́ wọn dẹ̀ wà ní ṣáìdì Bọ̀dé Thomas ẹ wá wo bí Eric Moore ṣe jìnnà sí Ìjẹ̀gùn tó nígbà tó wá máa attach mi mọ́ ẹni tó jẹ́ oníbàárà àtàwọn Àpápá nìyẹn wà so tí n bá ti gbé mọ́tò ní ilé iṣẹ́ láàárọ̀ Àpápá yẹn ni màá lọ resume sí géńdé Ọlọ́run máa bẹ́ẹ̀ nìyẹn kó sínú mọ́tò 23,000 wọn kí n má bàa ná nínú ẹ̀ fi wọ mọ́tò wá sí Ìjẹ̀gùn mo wá ń gbìyànjú láti bẹ ẹnìyẹn ní ẹwà ní gbogbo ọmọ tó ń bí obìnrin ni wọ́n ní ìdẹ̀lẹ̀ gbàwọ́ ọkùnrin kò máa sọ wípé sùn lọ́dọ̀ wa. nígbà tẹ́yìn náà ti fáyìn jù. ṣùgbọ́n mi máa fáyìn tó báyìí fáyìn kẹ̀ ìyá ń jẹ́ orí fáyìn. ẹ má wọ̀ ẹ fáyìn gbà yẹn náà ẹ̀yin lẹ́ mọ̀.
ṣe rí nígbà tẹ́ni ní ṣùgbọ́n o ṣó máa lè máa sunu ṣọ́ọ̀pù wa ẹ̀gá báyìí náà mo lè sunu ṣọ́ọ̀pù pé mi mind tí wọ́n bá wa fẹ́ close lálẹ́ màá ti kọ́kọ́ wà nínú mọ́tò tó bá tó nǹkan bíi 10 torí ṣọ́ọ̀pù yẹn wà nísàlẹ̀ àwọn gbé lókè wọ́n wá sọ̀kalẹ̀ wọ́n wá tì mí mọ́ inú ṣọ́ọ̀bù ọ̀nà má tiẹ̀ jarí kò ṣe dáadáa ọ̀nà àti jáde dà. bí mo ṣe ń sunu ṣọ́ọ̀pù yẹn nìyẹn kódà tayọ̀ nítorí pé mo ní nǹkan kan tó ń wà lọ́kàn mi tí ó wù mí kí n dá alájà àwọn a máa wò mí báyìí ẹ ṣe alájà sanwó nítorí pé káwọn èèyàn lè mọ̀ pé òótọ́ ni ohun tí mò ń sọ ẹ̀yin náà lè láǹfààní láti máa wò tó bá ti tì í wọ́n á lọ sókè tálájì bá ti tètè wọ́n máa fẹ́ kírun àsùbà tó bá ti wá ní sísàlẹ̀ nìkan bí aago 5 dájí wọ́n á bá mi ṣe bí mo ṣe ń sunu ṣọ́ọ̀pù yẹn lélẹ̀ mo wá ń sùn kí n lè ráyè kó owó tí mo fẹ́ fi sọ̀rọ̀ lórí rédíò jọ nígbà tó di oṣù karùn-ún owó yẹn pé 100,000 naira nínú 300 plus nínú 300 plus ṣùgbọ́n kí wọ́n lè mọ̀ wípé ẹ mọ̀ pé ọmọ tí ọkọ ẹ̀ mú nǹkan wọ́n á pè nǹkan pàtàkì nínú àwọn tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kódà ó ti fìgbà kan jẹ́ igbákejì àwọn ẹgbẹ́ tó ń gbóhùn sáfẹ́fẹ́ ẹgbẹ́ fiban ní ìpínlẹ̀ Èkó nígbà náà mi ní dárúkọ òun náà torí pé mo wá kó 100,000 yẹn fún wípé nínú 390 àti rélé yìí so ẹ bá ń deposit kan kọ́kọ́ mọ̀ pé mo máa ṣe mo serious àlọ́ owó yẹn one chance owó tí ó yí pé ní ìpadà rí ààbọ̀ ẹ̀ a ní one chance ṣé wá ń rí gbogbo àsìkò yìí Sogó ọmọ mi ń fún ọ lówó wọn wo àsìkò tó wò ń wọlé àwọn èèyàn tí wọ́n mọ ẹgbẹ́ ni ẹ ń sọ̀rọ̀ mi ní dárúkọ bó ṣe lọ nìyẹn ṣé wá rí nígbà náà ni mo wá ṣe tátàtà mo tún wá ń ṣiṣẹ́ yẹn lọ láìpẹ́ mo wá gbọ́ nípa iléèwé kan pé iléèwé gbóhùnsáfẹ́fẹ́ rẹ̀ pé tó bá ti ń kúrò ń bẹ̀ wọ́n á rán ẹ kó lọ ṣe àgùnbánirọ̀ rẹ tàbí IT ní iléeṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ ìyẹn ló lẹ́yìn ìgbà tí mo ti ní certificate lọ́wọ́ tẹ́lẹ̀ mo tún ní láti lọ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ yẹn iléèwé yẹn mo sanwó mo ṣe diploma oṣù 6 mo wá kúrò ń bẹ̀ àwọn ló wá rán mi lọ sí àwọn wọn tí kọ́kọ́ rán mi lọ sí tẹlifíṣàn tí ó padà wá gbójú mi síta wọ́n kọ́kọ́ rán mi lọ sí online radio kan ní Maryland màá wà ń bẹ̀ rédíò online tó jẹ́ pé àlejò náà kọ́kọ́ gbé mi wá ṣe níbẹ̀ nígbà tí ẹ bá jókòó báyìí kẹ́ lè mọ bí frequency wọn ṣe bó ṣe tọ́ tààrà tó tí lẹ́yìn ìgbà tí wọ́n ti interview mi tán lórí ìjókòó ìṣẹ́jú 10 lẹ́yìn ìgbà yẹn tẹ́ bá tún wá tún sórí áàpù yẹn tẹ́ wá ń gbọ́ mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ interview tí mo ti ṣe 10 minutes láti ibi 10 minutes ago ṣe understand kẹ́lẹ̀ ojú rí ẹlòmíà tó sọ pé kò sí network àwọn ọgbọ́n àwọn èèyàn ò lè gbọ́ mọ́ wọ́n á tún lọ síbi tí wọ́n gbé modem wọ́n sí níta wọ́n á tún change ẹ̀ wọ́n wá ibi tí network wà kẹ́ ẹ lè mọ̀ síbẹ̀ bí mo ṣe ń rí ìrírí pé èmi fúnra mi ò gbọ́ interview tí mo ṣe tó mo sì tún bẹ̀bẹ̀ wípé ṣé mi ò lè máa sọ̀rọ̀ bí náà ní àníkẹ́ bógéyàn kan ló ń gbọ́ mi ó tiẹ̀ máa gbọ́ mi káṣà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀ mi ètò rí ṣe rédíò kan tún wà mo lè sọ eléyìí nínú ilé ìjọba secretariat aláùsá débi pé wọ́n dá iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ Ministry of Information gẹ́gẹ́ bí ìpinnu wọn láti dá rédíò ọ̀hún sílẹ̀ ní wípé wọ́n dá sílẹ̀ kì í ṣe fún àwọn ènìyàn láti máa gbọ́ láti lè máa gbọ́ nínú láti máa fi bá àwọn òṣìṣẹ́ ìjọba sọ̀rọ̀ nípa gómìnà ó rí wa lọ́la o ẹja pàdé ní ibi báyìí o ẹ̀yin ẹ̀ka báyìí tí rédíò yẹn wà fún nìyẹn ẹ̀yin náà ni rẹ̀ rí ojú ẹni máa làárí tó ó tó wá di wípé mo wá láǹfààní láti tún wá padà sílé ìwé yẹn pé ẹ jọ̀ọ́ ẹ tún fún mi ní lẹ́tà yìí mo máa gbà tó lẹ́tà 3 nílé ìwé yẹn kan tó wá rán mi pé wọ́n ní wọ́n nídìí IT ní ilé iṣẹ́ tẹlifíṣàn èyí tí àwọn ènìyàn mọ̀ mí mọ́ láti bẹ̀ mo wá ní ọ̀gá tó jẹ́ wípé òun ló wà ní in charge ìròyìn nígbà náà wọ́n pè ní Rẹ̀mí Adéríbigbé lórúkọ ọ̀gá mi ọ̀gá yìí bí mo ṣe bẹ̀rẹ̀ bí mo ṣe wọ inú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí ọkàn mi ti ń pòǹgbẹ láti ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nìyẹn ni pé ẹni kan ni pé áyàn ògbúfọ̀ ló máa ṣe o wàá máa túmọ̀ èdè òyìnbó sí Yorùbá
so tí n bá ti wá kọ ìròyìn èmi ni màá translate màá wá kó fáwọn wọn á yẹ àwọn Yorùbá tí mo sọ ò ṣe correct wọn á tún ṣe wọn á wá pa gbogbo ẹ̀ pọ̀ wọn á kó ohun tí n bá kọ wọn á kó fún caster tó máa lọ ka ìròyìn. bí mo ṣe ń kọ lójoojúmọ́ èmi tí mò ń kọ ò láǹfààní àti lọ kà á wọ́n á wò pé ṣé màá wá máa wá síbí lásán ni mo wá pé ẹni tó jẹ́ channel manager wọ́n gbà yín pé àǹtí mi Yẹ́misí ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. mo lè ka kíní yìí. ẹbí ìtẹ̀ sọ pé mo lè ka o mo kàn sọ fún pé ẹ jọ̀ọ́ mo ní àwọn kankan tí màá pè ní omi ọgbọ́n wípé mo ti túmọ̀ àwọn kóòtù English sí Yorùbá lọ rẹpẹtẹ wípé ẹ̀kan máa fún mi ní ìṣẹ́jú kan kíkan máa sọ wípé orúkọ mi ni Sogorenikeji bí ìwọ kò bá lè jẹ́ gègé rere láti kọ nǹkan ayọ̀ sínú ayé ènìyàn kan ṣe kíní kan ó yẹ kó lè jẹ́ ohun èlò ìpa nǹkan rẹ láti pa ìbànújẹ́ rẹ tí ẹ̀ gbóhùn yìí ó dàbọ̀ kọ́ tiẹ̀ rojú yìí kọ́ tiẹ̀ gbọ́. òun wá lóun fẹ́ ràn mí lọ́wọ́ ó wá ní máa kó aṣọ wá lójoojúmọ́ wípé màá wá ọjọ́ kan tí màá kọ màá wá ṣe rẹpẹtẹ bíi mẹ́wàá inú mi ti ń dùn bí mo ṣe ń kó aṣọ wá lójoojúmọ́ rèé ṣùgbọ́n iṣẹ́ ìròyìn tí mo gbà yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá kà á tán màá wá fọ́tò àti fídíò tó fẹ́ bá ìròyìn kọ̀ọ̀kan lọ lẹ́yìn ìgbà tá so iṣẹ́ ìròyìn yìí kò ní sáàyè fún mi ọmọ wa ṣe oríṣẹ́ fún bí oṣù 4 ni mo fi ń kó aṣọ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mi ò ráyè láti gbóhùn síta ṣùgbọ́n lọ́jọ́ kan mo kọ́ tán báyìí lẹ́ni tó fẹ́ ká òwà wá abẹ́ rí nǹkan nọ́ba ni sùúrù bàbá wa ló ń kọ́ kínní látijọ́ ìfáwọn èèyàn yìí kí ló dé tí tó wọ́n lè kà á mo ní mo lè kà á ẹni tó jẹ́ production manager nígbà yẹn Dọ̀tún Taylor wọ́n ti di olóyè nsìn bẹ́ẹ̀ ni olóyè sí lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni so Dọ̀tún Taylor àti Yẹ́misí ó yá wọlé kó lọ ká kíní jàre òun dá wa dúró látàárọ̀ aṣọ tí mò ń kó wá láti ka ó bá kúkú fi kan ṣe láti bẹ̀ èmi tí mò ń wá tí kí n sọ̀rọ̀ tí àwọn èèyàn kan fẹ́ gbọ́ tí wọ́n ní rójú ẹni tó ń sọ wá di ẹni tí Ọlọ́run wá fi ṣe wá sọ wọ́n á tún gbọ́ wọ́n á tún rí ẹ double blessing. ẹ wá wo ìlàkàkà ṣùgbọ́n mo ò tijú láti sọ̀rọ̀ yìí wípé èpè ló gbé mi débi tí mo dé. lọ́nà wo. ẹ ṣe torí wípé nígbà tí. ẹ já ṣe báyìí. omi pọ̀ lámú a ti sọ fún yín tẹ́lẹ̀. bóyá làṣì ní lápá kejì. ó ṣe é ṣe bẹ́ẹ̀. èpè ló gbé mi débi tí mo dé ibẹ̀ làwọn àti ìbẹ̀rẹ̀ tó gbogbo yìí tẹ̀ wà lọ́ọ̀dẹ̀ ẹ fi kàlẹ̀ owó sí. ó fa kìkì. ẹ fi kàlẹ̀ ọmọ sí nítorí èpè yẹn ń tó bí ń tó fà gbogbo ẹ̀ náà la ṣe gbọ́ lórí ètò. Ọ̀gbẹ́ni Sogorenikeji orin wo lẹ fẹ́ ká lọ wò nílé orin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ká fi fẹsẹ̀ rájọ́ ní ìṣẹ́jú méjì kẹ́yìn náà lè sinmi díẹ̀. kí n tiẹ̀ sinmi torí pé gbogbo ohun tí mò ń sọ yìí nítorí ògo ni ẹ jẹ́ ká lọ gbọ́ orin nítorí ògo pẹ̀lú láti àti Àdùkẹ́ Gold. ó dáa àlejò wa ní ká lọ wò nítorí ògo Àdùkẹ́ Gold ká fi ẹsẹ̀ rájọ́ lé tábà máa fi padà dé èpè ló gbé ní débi tí mo dé ibẹ̀ láti bẹ̀rẹ̀ ètò ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ àpàdé. orí ètò Ìjíròrò Òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television Yorùbá tiyín ọwọ́ tí àlejò wa pàtàkì Sogorenikeji náà lájọ wà lórí ètò lénìí wọ́n sì ń sọ̀rọ̀ bí ìrìn àjò iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bó ṣe bẹ̀rẹ̀ bó sì ṣe fa kíkí tó. bẹ́ẹ̀ ni èmi sì ń kọ́ ẹ̀kọ́ tó pọ̀ rẹpẹtẹ. ìmọ̀ bóyá ẹ̀yin tẹ̀ wá lé ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ nítorí mò ń kọ́ ẹ̀kọ́ pé ìwọ̀nba díẹ̀ tí mo ti kọ́ jẹ́ sáré sọ́kọ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n lọ mo ti kọ́ pé gbogbo àfojúsùn rere bẹ́ẹ̀ni tó o bá ní tó o bá ti dúró ó dé bẹ́ẹ̀ má dúró má rọsẹ̀ báwo ló ṣe papọ̀ ẹni tó ń ṣe driver awakọ̀ àti òǹtajà mákẹ́tà débi ẹni tó wá máa gbóhùnsáfẹ́fẹ́ tí gbogbo àgbáyé máa wá mọ̀. pẹ̀lú bọ́n ṣe já wọn kulẹ̀ tó tán dá owó tán fi lọ gbóhùnsáfẹ́fẹ́. tó bá ṣe o mọ̀ pé tó bá jẹ́ lómìn ni níbi tán ti jakulẹ̀ tán ti gbówó lọ yẹn àwọn òpá ilé ìṣọ̀nà mi. kò ń ṣọ̀nà mi o wọ́n ti gbá mi àbí kó tún máa jà fitafita ṣùgbọ́n àwọn wọn ṣe kí ni wọ́n fi tí wọ́n fi lọ́lọ́run lọ́wọ́. ó túmọ̀ sí pé tí a bá ti dúró gbogbo àfojúsùn rere tá a ní ó sì ń padà bọ̀ wá bọ́ sí ìmúṣẹ mo ti mú ẹ̀kọ́ pọ̀ òun kan ra fẹ́ ọkàn yẹn yàn yín ni o
bọ́dà mi ẹ kú kalẹ̀ lórí ẹ ṣeun ẹ̀yin màmá wa lọ́tún lọ́sì àdúpẹ́ o. ò bóyá ká wá gbé níbi tí a ti dánu dúró lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rẹ́dì láti gbọ́ sí i. mo sọ wípé èpè tí mo dé ìdí ni wípé ìdí tó mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó jẹ́ ọ̀gá tó kọ́ mi níṣẹ́ ẹ ń sọ lẹ́ẹ̀kan gbà tẹ́ bẹ̀rẹ̀ wípé iwájú ló ṣíwájú kẹ́yìn kì í ṣe gbogbo iwájú ló máa ń hùwà iwájú ọ̀pọ̀lọpọ̀ iwájú ló jẹ́ òun lóní tó jẹ́ wípé they are just bunch of users wọ́n kàn fẹ́ lù ẹ́ asọ́nà bẹ́ẹ̀ni yàtọ̀ sírú àwọn yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá kan wà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ máa gbóríyìn fún nítorí pé àwọn gan ló tọ́ síwájú nígbà yẹn ẹni tí ó jẹ́ ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ direct tó jẹ́ olórí ẹ̀ka ìròyìn òun àti ẹni tí ó yẹ kó ka ìròyìn torí pé ó ti rí pé mo ti ń mọ̀ ọ́ so mo ti ń kọ́ mo ti lè ṣe gbogbo ohun tó wà ń bẹ̀ kódà wọ́n lè má wà rárá ṣùgbọ́n àwọn èèyàn máa rò pé àwọn náà wọ́n pé wọ́n wá so mi gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ yẹn fail nítorí pé wọ́n ti entrust iṣẹ́ yẹn lé mi lọ́wọ́ àwọn dẹ̀ jọ́gà ìgbà tó bá wù wọ́n lè wà wọ́n tó máa ń wá ní gbogbo ọjọ́ Friday nítorí pé àwọn ló máa ka ìròyìn àkójọpọ̀ àti ìròyìn tó máa lọ lọ́jọ́ èyí tó jẹ́ gbangba tó sùn lọ́yẹ́ tó ṣe kìmí. so èmi náà ni màá kọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n bá láǹfààní láti ní ìfọ̀rọ̀jomitoro pẹ̀lú àwọn èèyàn ńlá jankan so wọ́n fẹ́ kí ó jẹ́ pé àwọn làwọn lẹ́ẹ̀kan amọ́rú wọn. nígbà yẹn ẹni tí ó yẹ kó ka ìròyìn yẹn bóyá wọ́n jọ ní ọ̀rọ̀ ìfẹ́ tàbí nǹkan kan ṣùgbọ́n tí wàhálà dé láàrin àwọn méjèèjì ní alẹ́ ó kọ̀la tí ẹni yẹn máa kàròyìn àwọn ò sí lẹ́kọ̀ọ́ ẹni tí bí náà ó wá yẹ kó kàròyìn wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nìyẹn ò ṣe wá àìwá ìyẹn ló jẹ́ kémi kàròyìn yẹn so ẹni tí kò kàròyìn lọ dúró nílé á máa wò pé ìròyìn yẹn á fẹ́ẹ̀lù lónìí nígbà tí ẹni tí bí náà tó náà jọ̀gá wò pé máa wò bóyá ọmọ yẹn ò ní kà nígbà táwọn méjèèjì wá máa rí wọn ò rí kankan nínú àwọn méjèèjì èmi ni wọ́n rí ẹni tí kì í wá ibiṣẹ́ déédéé ó ti tètè jí dé níbi tá a dẹ̀ máa ń jókòó sí ó ti lórogún a ní láti kọ́kọ́ ṣe ìròyìn kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ká àwọn ètò tó kù sílẹ̀ gbàrà tí ibi tá a máa ń jókòó sí yẹn náà la máa ń gbàlejò sí tá a ti máa ń kọ́ so ìkan nínú àwọn ètò tó fẹ́ yà lẹ́yìn ìgbà yẹn jẹ́ ètò Christianity ètò àdúrà àwọn pásítọ̀ tó fẹ́ yà fún ti wà lórí ìjókòó ṣùgbọ́n tá a bá ti kọ́kọ́ ṣèròyìn tèmi ń kọ iṣẹ́ mi ò lè ṣe so àwọn ti jókòó ọ̀gá mi ti ṣáájú mi dé wọ́n ti mọ̀ mọ́dé torí pé mo gbọ́dọ̀ ti dé ibi iṣẹ́ látago 6 àbọ̀ mi ì mọ bó ṣe dé níjọ́ yẹn wọ́n ti ṣáájú mi dé. lẹ́yìn tán ti rójú yín lẹ́ǹkan wọ́n fẹ́ wò bóyá àwọn yẹn máa wá láwọn dé. nígbà tán dé tèmi nǹkan ń bá wọn tí mo kàn ṣe ẹ káàárọ̀ sà ò ní ṣoríire mo gbọ́. lórí kí ta ló audition ẹ ní national television táwọn ọgọ́ bá ń wò mí báyìí wọ́n á mọ̀ iṣẹ́ yìí ò ní fi jẹun èpè gidi wọ́n tún bọ́ bàtà lẹ́sẹ̀ wọ́n lè máa wò mí wọ́n tún wá tẹ̀lé báyìí ta ló audition ẹ ṣé mo wí pé ìbẹ̀rù àti ìpẹ́yìn yẹn ìbànújẹ́ yẹn wọnú ọkàn mi mo ṣe ń ṣe má bínú sà ẹ má bínú sà ẹ má bínú sà wọ́n wá mo ò tí wọ́n gbẹ̀bẹ̀ yẹn náà wọ́n ń dá iṣẹ́ wọn ṣe lọ àwọn pásọ̀ yẹn ò mọ irú ohun tí mo ṣe tí mo fi dìsáàbùrú èpè yẹn láìpẹ́ ní Dọ̀tún Taylor àti ọ̀gá mi yẹn ń sọ̀kalẹ̀ bọ̀ látòkè wípé wọ́n kàn kọjú sí ni pé Mr. Alágbájá kí ló yẹ tẹ́ wà lánàá tẹ́ ẹ̀dẹ̀ tún make sure wípé ẹ provide ẹ̀ tó máa kàròyìn tí ì bá ṣe bọ̀bọ̀ yìí táwọn ní pé kó lọ kàròyìn yẹn ó kàn kọjú sí wọn ni pé that's what I was commending him for ohun tí mò ń gbóríyìn fún kẹfín bíbí nìyẹn ṣé ẹ mọ̀ pé àwọn yẹn kọ́ ni better bọ́bá yẹn try first time on set and he did well okay Ben sir ẹ ṣe sir ó ń tẹ̀lé wọn pé wọ́n láwọn fẹ́ rí
àmúlẹ̀ tún sọ̀rọ̀ irun ara mi ń dìde. Kàìkàì ó tó bẹ́ẹ̀ mi gan ọ̀rọ̀ bá yín torí síbẹ̀. kò sígbà tí n bá rántí ọ̀rọ̀ yẹn òun rèé tẹ́ fi mọ̀ pé mo rí òótọ́ ni. goose pimples náà ń pè. Bẹ́ẹ̀ni, gbogbo bẹ́ẹ̀ni. kò sígbà ó máa ń jẹ́ kí omi jábọ́ lójú mi pé Ọlọ́run ibi tó bá máa mú ọmọ ẹ dé láyé Kábíyèsí. pẹ̀lú ìgbìyànjú àti àdúrà wà mú èèyàn débẹ̀. bẹ́ẹ̀ bọ́n ṣe dìde tí wọ́n ń lọ ìkànnà àwọn pásọ̀ yẹn mi ì mọ̀ bóyá ó wọnú ẹ̀ kò gbé wọ Bẹ́ẹ̀ni ni nígbà tó rí síìnì. kábíyèsí Ọlọ́run Ẹni tí wọ́n ti bù lépè. tó dẹ̀ rí tí gbogbo ẹ̀ dẹ̀ ṣojú wọn Ká ní kò ṣojú wọn kò bá dà. tí ó dẹ̀ torí ẹ̀ sọ pé irọ́ lẹ̀ ń pa ọ̀gá. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Because handkerchief dà. don't worry. wow 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 Ẹ wow. wo, pásọ̀ yẹn kàn sọ pé má yẹ kí n tàn ẹ́ lábẹ́ bó ti wulẹ̀ kó rí ṣe wà Wà rí jí ògolo. torí pé lójú wa náà ṣe ṣépè fún ẹ ó dẹ̀ ṣe nǹkan gidi ló ṣe Ọlọ́run ṣeun ká máa tanra wa jẹ lọ́jọ́ náà àdúrà pọ̀ ṣùgbọ́n lónìí lọ́jọ́ tí wọ́n máa fi iṣẹ́ yẹn lẹ̀ pé àwọn gan ò bá iléeṣẹ́ yẹn ṣiṣẹ́ mọ́ èmi ni wọ́n pè ní bus stop níjọ́ yẹn tọkàn gbéwèé Ní lé mi bus lọ́wọ́ stop. pé lọ fún ọ̀gá wa tí ó jẹ́ HR tàbí Mr. Lágbájá ẹni yẹn tó tú lẹ́tà yẹn lọ́wọ́ pé Mr. Lágbájá máa ti Wọ́n wà kọ̀wé fi fi lé iṣẹ́ iṣẹ́ lẹ̀ lẹ̀ pé ni. àwọn ò ṣiṣẹ́ mọ́ ṣé wàdẹ́ lè continue iṣẹ́ ìmúdá nígbà tí wọ́n wà náà Ẹjọ́ ta ló náà mo ń ṣe. èmi náà ni mò ń ṣe láti bẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní mo wá gbà gẹ́gẹ́ bí iṣẹ́ mo wá ń gba àwọn ọmọ tí mo ń train Sekina àti Elijah gba àwọn èèyàn lóríṣiríṣi tí mo fi lè sọ wípé mo dá dúró láti ara ìròyìn ló sọ mí di ohun tí mo dà yìí nítorí pé ìròyìn ẹni tí ó bá ti jẹ́ oníròyìn ní ìdí iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ gbogbo nǹkan ló ti kó pọ̀ nítorí wípé ìròyìn á sọ fún wa nípa òṣèlú á sọ fún wa nípa ìlera á sọ fún wa nípa gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìwà láàyè èèyàn so gẹ́gẹ́ bí oníròyìn mo ti ní àìdíà gbogbo àwọn kinní yìí láti bẹ̀ mo ń di ẹni tí òun lè bá gómìnà sọ̀rọ̀ mo ń di ẹni tí èdè yìí tí mo dẹ̀ ń sọ yìí jẹ́ ohun tí mo mú lọ́kùnkúndùn nítorí pé ohun tí Ọlọ́run máa sọ ẹ́ dà kò ní ṣe pẹ̀lú ohun tó ń jáde lẹ́yìn pé bóyá mo gbóyìnbó bóyá mo ṣe kíní kan no ẹ wo ìjíròrò òwúrọ̀ tí à ń sọ nípa rẹ̀ ó ń sọ nípa àṣà àti ìṣe tó ń tí ẹwà tó wà nínú èdè Yorùbá mo rántí ní ọdún mélòó kan sẹ́yìn nígbà tí wọ́n ń ṣe ètò kan nílùú Abẹ́òkúta tí wọ́n ń pè ní African Drum Festival mo lọ bẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn wọ́n wá pè press conference Gọ́vnà Ìbíkúnlé Amósùn ló wà níbẹ̀ nígbà náà so wọ́n wá fún gbogbo àwọn oníròyìn láti béèrè ìbéèrè wọ́n wá fún wa ní nọ́mbà 1 to 6 èmi wá ni mo mú nọ́mbà 6 yẹn so gbogbo àwọn èyí tó kù ti béèrè èmi wá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà wọ́n sọ fún wọn pé ẹ jọ̀ọ́ o sọ lóyìnbó lóòótọ́ nǹkan tá à ń sọ táwọn tó ń jẹ́ ìlú yìí ó ń sọ nípa àṣà wa torí ìdí èyí lẹ ṣe máa gbà mí láàyè láti sọ èdè Yorùbá láti fi béèrè yìí màá dẹ̀ fẹ́ kí gbogbo tẹ́ ti sọ lóyìnbó táwọn èèyàn ń béèrè òyìnbó lé lórí kẹ́ sọ ní Yorùbá kí àwọn tiwa náà tún lè mọ̀ wípé àṣẹ ó dà gbogbo inú họ́ọ̀lù yẹn pàtẹ́wọ́ wàwàwà gbogbo ìbéèrè àwọn amẹ́fẹ̀fà gómìnà nígbà náà Yorùbá náà fi dáhùn lọ́jọ́ tó jẹ́ ọjọ́ ìkẹyìn tí wọ́n máa lò lọ́fíìsì tó sì máa jẹ́ ètò kan ṣoṣo tí wọ́n ṣe kẹ́yìn nígbà yẹn náà ní African Drum Festival yẹn bí mo ṣe wà nísàlẹ̀ tí wọ́n gbẹ́ anybody láti gòkè wá fún wọn ní interview ní stadium ní Abẹ́òkúta bí mo ṣe ná ẹ̀rọ gbohùngbohùn iléeṣẹ́ mi sókè báyìí pé ẹ wo ọkàn ní pé àwọn yẹn kàn ní wọ́n ní kàn fi ẹlẹ̀ kó máa bọ̀ ẹ wo ju gbogbo ẹ̀ lọ ohun tí mo ṣáà ń sọ náà ni wípé nínú gbogbo tá a bá ń ṣe ká gbìyànjú kí ènìyàn ní àfojúsùn tó dáa ni wípé láti bẹ̀ bí mo ṣe wá dẹni tí ó ń kàròyìn tó ń gba àwọn èèyàn táwọn náà á ń bá mi ṣiṣẹ́ wípé ṣé òun ló di ibẹ̀ yẹn mú láti bẹ̀ mo lè di ẹni tó ń jẹ́ ayàwòrán láti bẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀mí tí mò ń sunkún pé ojú mi ò hàn. ó
ó wá sùn. láti ọjọ́ Monday sí ọjọ́ Friday sí ọjọ́ Sunday ojú mi máa hàn tí márùn-ún torí pé èmi nìkan ka bíi 2 àbí 3 láàrin ọ̀sẹ̀ èmi gan iṣẹ́ tọ́gá mi wá ń ṣe tó yẹ pé àwọn ló ń ka ìparí ọ̀sẹ̀ yẹn èmi náà ni mo ń ka ìparí ọ̀sẹ̀ fúnra mi gbáǹkọ́gbì àbí kí náà pè é gbígbà náà so ẹ wá wò ó mọ́ra wọn ohun tí ilẹ̀kùn tí mi ò rò wípé ó lè ṣí Ọlọ́run wá ń tibẹ̀ ó ń ṣí ta ni Sogorenikeji ta ló mú kòlòmí lọ́yọ̀ọ́ títí tí bàbá mi fi kú tán bá ń sọ̀rọ̀ ní yàrá ìwọ̀nba wa ta wà ní pásíjì nìkan la máa gbọ́ ṣùgbọ́n tí máa ń sọ̀rọ̀ nsìn iye àwọn èèyàn tó ń gbọ́ wọ́n pọ̀ nítorí wípé Ọlọ́run fún mi ní gbohùngbohùn ẹyọ kan òun náà dẹ̀ náà ògo tirẹ̀ 30 terabyte. ọ̀gbẹ́ni Sogorenikeji mo fẹ́ sáré béèrè eléyìí kó tó di pé a máa mú ètò yìí wá sí ìdánidúró lẹ́ni a máa ń gbé àwọn obìnrin la mọ̀ sí alága àdúró alága àjókòó ká sáré mẹ́nu lọ sí apá abẹ̀yẹn náà díẹ̀ ká ṣe ní ṣókí yá láàrin bí ìṣẹ́jú 2 kí lẹ tún ṣe bára yín nídìí iṣẹ́ àìṣe alága àdúró alága àjókòó. iṣẹ́ MC gangan ni mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi ṣùgbọ́n ohun tó sọ mí di alága àdúró alága àjókòó ni wípé àwọn alága àdúró náà ló kọ́ mi níṣẹ́ àìmọ̀ ìdí ni wípé nígbà tí wọ́n bá pè mí fún MC àwọn ló máa kọ́kọ́ ṣiṣẹ́ gbogbo àkókò wa ni wọ́n ti máa sábà gbà tán èyàn dẹ̀ máa wòran mo wá lọ èmi ìdẹ̀ ilé mi kì í pẹ́ débi tí wọ́n bá pè mí sí máa ní láti jókòó ojú mi lẹ́yìn wọ́n ṣe máa bẹ̀rẹ̀ wọ́n tún ṣe máa parí wọ́n tún ṣe máa lo overtime wọ́n ṣe máa kí ẹ̀rẹ̀ bá lè léyìí ẹ̀wẹ̀ so. láti ibi tá a ti ń pákéjì àwọn kìíní ẹlòmíì dẹ̀ wà ń gbé fún mi gbígbé tó wá ń gbé fún mi yẹn ṣe mọ̀ pé ọ̀fẹ́ làwọn èèyàn fẹ́ràn ọ̀fẹ́ mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láti ibẹ̀ náà sọ pé wọ́n tó mọ̀ kí ní ṣe báyìí ó ní pé gbogbo orin wọn tí mo ti kọ kalẹ̀ mo ti bá wọn kọ tọ́ni sọfà ẹ̀ sórí ẹ̀. yéé dòrè mi fasọlá ti dó. ẹgbẹ́ bàbá gá. ẹgbẹ́ àrèzó. get láti ibẹ̀ so ní ìpele òun ni mo bá wọn kọ gbogbo ẹ̀ so nígbà tó tún yá ẹ wo gbogbo alága ló ń labọ́ o ṣe eré mi bí mo ṣe wà yìí. mi ò labọ́ o. tẹ bá ra tó lọ́wọ́ mi ẹ pa mí. irú alága wo ni tiẹ̀ máa ní kí n má bàa gbà kókò ní. aṣàyè yìí. màá ní pé ẹ ṣe ń bọ̀ yìí mo ní èwo ló máa pè yín nínú kí n kó abọ́ kalẹ̀ kí wọ́n máa ní ó yá mo lè fẹ́ gba 1,000 lọ́wọ́ èèyàn 5 ẹgbẹ́ máa ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà máa fún mi ní 200 tí bá kàn sọ fún yín pé ẹ fún mi ní 5,000 tẹ́ bá fún mi ní 5,100 máa dá 100 naira padà fún yín iṣẹ́ lágbárí. ó yá ẹjọ́ ara ti dẹ́nu ọ̀nà owó ìwọlé yín 5,000 naira ni bí n bá rí gbogbo ẹjíyàn kan péré òun ló fún mi ṣe tẹ́nìkan bá kọ́ ọ́ sábà bá fún mi ní 1,000 máa ní 1,000 ẹlòmíràn fún mi 200 12 18 sísítẹ́ẹ̀mù àwọn aláàfáà ní káyìí yẹn. ó ti pé gbóyìn. ẹlẹ́nu ìbá padà wá mú tiẹ̀ wá nínú ẹ̀dá padà gbígbé mi sọ wípé ká jẹ́ kí bẹ́ẹ̀ ni wá. kó jẹ́ bẹ́ẹ̀ ni. ó yẹ gbà padà ṣé bí mo ṣe kọ́kọ́ rí 5,000 yẹn gbà mo ti size wọn bẹ́ẹ̀ yẹn. pé àti mọ̀ dẹ́mi wà lẹ̀. tí bá máa padà gbà mí. times 2 times 3 ni. oníkálukú pẹ̀lú strategy tiẹ̀. ní ìmórí kọ rẹpẹtẹ ṣùgbọ́n mo mu àdúrà gbà púpọ̀. àti ọ̀rọ̀ tó ní kìmí nínú tó máa fa kò mọ́ òkú yọ. ẹ jẹ́ kí wọ́n ṣe lè ní èdè alága ìjókòó nígbà tẹ́ ti ń ṣe ẹ̀ẹ́dẹ̀ tí wàá fi àwọn òyìnbó jẹun kò fọmọ yín lọ́wọ́ rí. ẹ tí ì bá àwọn tó jẹ́ wípé wọ́n ní òfin tó pọ̀ jù tẹ́ bá bá wọn pàdé kò síṣẹ́ tí kò ní kò bàjẹ́ mọ́ mi lọ́wọ́ rí ṣùgbọ́n ó ṣeéṣe kí òjò pagún bọ̀ Ọlọ́run dẹ̀ máa ń ṣe débi pé ẹni ní ìlọ́nà kan ó máa ń lè jẹ́ kí n lè fọwọ́ sọ̀yà wípé ọ̀pọ̀ ìgbà ní gbogbo owó tí n bá pa kò ní 1 naira ò ní bá mi wálé torí wípé ohun àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ ṣe ni pé màá kọ́kọ́ rí pé mo gba owó tó nítumọ̀ lọ́wọ́ àwọn onínáwó lọ́wọ́ oníǹkan wípé bí mo ṣe ń bọ̀ wá sí òde ẹ iye báyìí lówó mi mi lè san ẹ lọ gbé fáwọn tó máa gba 10,000 naira lọ́wọ́ yín kó máa fi gbogbo àkókò yín ṣòfò ẹ ṣàfún wa lówó onílù ẹ fún wa lówó onílù
irú wọn ti máa rò fún wọn ti máa ròyìn wọn ti máa romi ròyẹ̀ fún lórí gbogbo iṣẹ́ èèyàn kan ṣoṣo so ibi tí òjò tó mọ̀ sọ wípé ó lè pagún bọ̀ ni wípé níbi tí a ti ń sọ wípé ẹlòmíràn sọ pé àdúrà yẹn pọ̀ ẹ̀wọ̀ ẹ̀yà ṣe wíwẹ̀ house àwọn ló pẹ́ dé so kò fọ́ mọ́ mi lọ́wọ́ rí ju wípé àìfiyèsí tàbí àfojúsùn wa wípé at least yàtọ̀ sí pé mo ti san expenses àwọn onílù pé at least bẹ́ẹ̀ nǹkan lẹ́kùn yín bá ń lọlé o tún gbọ́dọ̀ níye kan tẹ gbọ́dọ̀ mú lọ ṣùgbọ́n kó má wà tó bẹ́ẹ̀. aláàtí lọ bí alága kan rí ìṣẹ̀lẹ̀ tí mi lè gbàgbé nìyẹn wọ́n á mọ̀ wípé ti Sogorenikeji yàtọ̀ mo pé nǹkan ní aago 10 mo ti wà ń bẹ̀ látago 10 ẹ wá débẹ̀ ẹ wá yí bírí ẹ yí ètò padà ẹ kó o lé àwọn ẹlẹ́sìn lọ́wọ́ ẹ ń gbà tó wá máa ṣe tán ẹ wá ń ṣe tán ní aago 5 ẹ wá ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ alága mo kàn sọ fún wọn lẹ́ẹ̀kan náà ni pé ẹ̀yin onílù iye aago tẹ́ fún mi oníròyìn ni mí ẹ dẹ̀ mọ̀ mí lójú móhùnmáwòrán kẹ́ tó pè mí mi ò lè torí iṣẹ́ yín eléyìí kí n fi pàdánù iye àwọn millions of people ló ń dúró de ohun tí mo ń ṣe kódà àwọn oníròyìn wọn ti kọ́ tán kí n kàn wọ studio kí n lọ kà ní táyé fẹ́ wò mí ẹ wò mo kúrò ńbẹ̀ àwọn ọmọ yẹn ń wò mí lẹ́ẹ̀kan náà ni mo kọ́kọ́ sọ fún ọkọ ìyàwó torí ìjọ tó máa kọ́kọ́ san owó yẹn tó máa kọ́kọ́ san owó fún mi ó ṣe owó san ó wá send account ó san lé ó ti send account number ẹ̀ sí mi kí n dá owó yẹn padà mo dẹ̀ ti dá padà so account number ẹ̀ ti wà lọ́wọ́ mi òun gan gbogbo bó ṣe ń pariwo alága yẹn ò gbọ́dọ̀ lọ mo ní mo ti gbọ́ màá dúró tí mo dẹ̀ kó àwọn ọmọ onílù sẹ́yìn mọ́tò ẹ̀yà ẹja lọ nínú tráfíkì ń bẹ̀ ni mo ti ń ṣe owó sí ọkọ ìyàwó owó ẹ̀ padà ìpè 50% ni àjọpín déédéé. ẹ ṣeun àlejò wa lórí èso lẹ́ni ó ga gbọ́ngbọ́n kan sí wọ́n máa sọ pé ó dàbí amáyìlọ ọ̀rọ̀ dẹ̀ ń kùn ní kò tèmi àwọn olóyìnbó máa ń sọ pé kinní kan wà encompassing gbogbo ẹ̀ ó ṣarajọ wọnú I feel emotional arẹ́rìn-ín báwo la ṣe máa sọ pé èèyàn sọ̀rọ̀ tá a dẹ̀ wá sọ pé òkè o ẹ wá sọ̀rọ̀ nípa ara yín o ara rẹ̀ o kì í ṣe nípa ara tèmi o tí ò ní mú nǹkan lẹ̀ tí nǹkan gan ò ní bá àwọn èrò òwòran tó ń wò wá. ẹ kú iṣẹ́ takuntakun ipá ò ní pín yín láṣẹ Ọlọ́run ọba gbogbo ibi tí ẹ ń lérò lọ́kàn tó dáa tẹ́ fẹ́ dé gbogbo bẹ́ẹ̀ náà ni Elédùmarè máa gbé yín dé tẹ́ tó máa kọjá bẹ́ẹ̀ wá nídìí ẹni àná láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ láwùjọ àwọn olóríire Ọlọ́run dẹ̀ wá ní fikú tó yáwọ́ àmín Èdùmàrè láṣẹ Ọlọ́run ọba ẹ kúṣẹ́ a sì máa tún gbà yín lálejò ní gbogbo torí a lè sọ̀rọ̀ tó pọ̀ báyìí ìwọ̀nba la lè sọ lábẹ́ bó tilẹ̀ wù kó ní gágá tó nígbà tí mo délé ẹ̀kọ́ tí mo ní ọmọ la tọrọ ọ̀rọ̀ la bí ṣé ó ti rí bẹ́ẹ̀ sí àbí kò rí bẹ́ẹ̀ ó farahàn gidi gan. àsìkò wa ti sáré ní ọ̀rọ̀ kan ẹ bá mi gba àwọn ọ̀dọ́ bíi tiyín ní àmọ̀ràn ní ọ̀rọ̀ kan one word kó má rìn jìnnà. ọ̀rọ̀ kan ohun tí mo kàn lè sọ fún wa náà ni wípé ká di eléyìí mú wípé nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ká ní àfojúsùn tó dáa. àfojúsùn tó dáa. kò sí àti gòkè tó rọrùn ó máa mẹ́kún dání ó máa dàbí pé níbẹ̀ ni ayé pín sí ṣùgbọ́n ká máa wo iwájú yẹn ju gbogbo ẹ̀ lọ ká wá ní Ọlọ́run ẹ wo òun lẹni tó máa jà fún wa. wọ́n ti sọ náà nù àlejò wa lórí ètò ẹ bá wa sọ gbogbo ibi táwọn alẹ́ ti lè bá yín pàdé pé àwọn kọ̀ọ̀kan sì fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn kan fẹ́ ṣe pé káàrí ọmọ ọ̀dọ̀ rere kan fẹ́ sọ̀rọ̀ gbà ó dà lórí social media pátápátá. lórí social media ẹ kàn tẹ Sogorenikeji Sogorenikeji tó bá gbé Sogorenikeji èsì àdúrà mi wá ọmọ mi nìyẹn so èmi ní ọmọ mi ní so Sogorenikeji Abiona èmi gangan ni lórí Facebook lórí Instagram lórí Twitter TikTok YouTube gbogbo nǹkan tí mo ti sọ yìí tẹ́ bá fẹ́ àwọn àwòrán àti àwọn fídíò ẹ̀ gbogbo ẹ̀ tó máa fi ìdí àwọn nǹkan yẹn múlẹ̀ ó máa wà ó wà lórí gbogbo ẹ̀. ó dẹ̀ dùn mí kò sáyè mo tún fẹ́ béèrè pé àwọn ìmúra yín lẹ́nu ọjọ́ mẹ́ta ni. ó gan tí ọ ẹ sọ́dọ̀ ọjọ́ mi. rebranding nìyẹn. àti sọ́dọ̀ ọjọ́ mi. tàbá tún máa ra yín mú. ẹjọ́ tàbá tún lè rí yín lè mú.
Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ mo dúpẹ́ kẹ́ni Ọlọ́run ṣe fún wa lórí gan ni àdúpẹ́. Èkejì mi ò yá àsìkò wa. tó a ń kásẹ̀ ìtòlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ tòní ìjíròrò òwúrọ̀ pẹ̀lú Ọlá àtayọ̀ ń gbénú níbi tá a ti gba ọ̀gbẹ́ni Sogorenikeji ní àlejò tá a sì ti bomi ọgbọ́n mu dáadáa lọ́dọ̀ tiwọn. Oníkálùkù ló ti mú ti àwa náà ti mú ti wà ní ilé agodo ojú gbogbo ẹ̀ lọ wọ́n ní pé kò ní àfojúsùn tó dára gẹ́gẹ́ bí slogan ní Kaftan ṣàfojúsùn ìgbé ayé tó rẹwà òun náà ni a fi kásẹ̀ ètò ńlẹ̀ á mú ètò wá sí pamọ́ lónìí tá a tún fi ayọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la lórí ètò ìjíròrò òwúrọ̀ Yetunde Adeyemo lórúkọ tèmi ẹ lè bá mi pàdé lórí àwọn ẹ̀rọ alátagbà mi @ayongbenu_alaga lórí Instagram àti TikTok kí n darí ètò padà sọ́dọ̀ ọ̀la kó bá wa kásẹ̀ ńlẹ̀ fún ti sáà yìí náà. Ó dà ó ga jù lórí ètò lénìí ẹ̀yàn níyàn ṣe ọlọ́kà ṣe gbogbo yín tẹ́ bá wa jẹ́ gbogbo yín náà là ń kí pé ẹ ṣeun gan ni tẹ́ bá wa tọ́ láńbẹ̀ tẹ́ sọ pé èèyàn wà ó lẹ́mọ̀ tún sọ pé pàdé mi ń gùn pa ni ẹ̀yin gan tẹ́ rí pé kì í ṣe pàdé mi ń gùn pa. Ọbẹ̀ tó kí bọ́bọ́ ẹlẹ́mìí méje ni ẹlẹ́mìí méje ni ẹ ṣeun gan ni àdúpẹ́ àti ìfẹ́lẹ́ ìdágbére lórí ètò lénìí náà nìyẹn orúkọ tèmi Ọlá Onabajo ayọ̀lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́tì yín gọ́gọ́ tí ó common tẹ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ fẹ́ bá èmi náà sọ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi @Onabajo Ọláwálé @Onabajo Ọláwálé ní gbogbo social media handles mi pátápátá tó bá jórí Kaftan television Yorùbá lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá tẹ gbogbo rògbà yín ṣọwọ́ gbogbo ẹ̀ náà la máa rí tẹ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ a máa fún yín ní èsì tó dáa bá ṣe wá sọ pé ìràtayọ̀ la máa tún pàdé lóòrọ̀ ọ̀la bọ́dà mi Sogorenikeji ṣe gan ni àdúpẹ́ ẹ ṣeun ẹ fífẹ́ wa kájọ máa dúpẹ́ kájọ máa kí àwọn ará lé pé láyọ̀ láti pàdé ó dàbọ̀. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló Ẹgbẹ́ bá mi lè kí n káàbọ̀ kí n tún máa fi kí n fẹ́ kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ní lájú iṣẹ́ gbọ́. Kaftan television yẹn mú gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. Most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Onabajo lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá yín ẹ má yí kò ń bẹ́ ọ ẹ máa wo Kaftan.